bàbá kan mú ẹ mọ̀ kú jẹ́ mẹ́ta o àmọ́ ní ṣé kò sí. nítorí ọmọ mi àkànmú mo fi wá o. My boy, good morning, how's everything? Ṣé kò sí bàbá? Ọmọ mi ó yẹ kó òun jẹ owó léwé. Bẹ́ẹ̀ ni ní ìsanwó fáńtàmù yìí ìsìtọ́ wọn yóò last time lẹ́sẹ̀ fún àkóso owó táwọn yìí ń bẹ̀ rárá. àmọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ebi kò sówó skul kankan tí mo fẹ́ sọ dùn o. Bàbá àwọn ẹja kọ ẹja sẹ́ẹ̀ mọ́tẹ́ ìṣẹ́sá sẹ́ẹ̀ mọ́tẹ́ ìṣẹ́sá ọdún wo lẹ fẹ́ sí? Ọdún kérésì ní àtọ́dún ńlá. Ọdún èwo? Ọdún kérésì. Òun gbèsè ní. Òun gbèsè ní. Ẹ bí ṣe wá sí mi láéláé yìí lẹ́kẹ̀ẹ́ ẹ bí ṣe wá sí mi. Ṣé ń tẹ́ pé ọmọ mi ti jẹ́ owó léwé? Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ̀gbọ́n tánàbí sọ ni sallallahu alayhi wa sallama ó ní ẹsẹ̀ wọ lọ́yà fún lọ́yà ó rí pa àgún ara rẹ̀ gbẹ ẹsẹ̀ wọ ọjà ti wà náà. Ọ̀yàwó tí ọ̀yà tó gbà bẹ́ẹ̀ wò. Ọ̀yà pọ̀ ní kí ló bá yí wáyà wà ní ìgbẹ́mú ìlísì. Bàbá kan mú ó ń gbèsè níyì akàn ń bálẹ̀ jí láti ẹjọ́ yìí ni ó ń gbèsè ọdún ṣọ̀kan ilẹ̀ ń ṣe ẹsẹ̀ wọ lẹ́ẹ̀kan ti wà tẹ́ bá mọ́ ọmọ yín lọ bò mí Ọlọ́run nífẹ̀ẹ́ sí o. Ẹ̀yin jẹ́ mú pọ̀ mi bí ìgbẹ́yìn mú pọ̀ mi bí kò ṣẹ̀ sáàmù ẹ̀ má wọrí. Ní àgbọ̀dé lọ́kọ̀ọ̀sẹ̀ kan kò wá ṣe ẹ̀sáàmù mọ́ kò ṣe ẹ̀sáàmù mọ́ ó ń gbèsè òbí ni tọ́mọdé ńlá náà ní ẹ̀ sì bẹ̀rẹ̀ lọ wo ìrọ̀ ọmọ mi wọ́n jọ bá ìwọ́n jò kó bọ́ o sọ fún bàbá ìtọ́wá délé pé owó ilé ẹ̀kọ́ tètè bọ́ sá ó gbé ẹnikẹ́ni tó bá jẹ́ òbí tó bá mọ́ máa ń kó ilé ẹ̀kọ́ kan sí ilé ẹ̀kọ́ kejì tí ọba ti sanwó ilé ẹ̀kọ́ kọ̀ọ̀nà àlùbáríkà fọmọ rẹ ẹ̀yin òbí ẹsẹ̀ wo ilé ẹ̀kọ́ àwọn ọmọ yín Ọlọ́run gbàdúrà wa o wàlà haúlà wàlà kùwàtà ìlà àwọn gbèsè ní. Wọ́n ti ń mọ́ ọmọ mi lọ jáde.